Ọ̀yọ́ mọ́ láàfin òjò pàṣẹ kẹrẹ ọmọ Àtìbà nílé Adéyẹmí ọmọ Olúkúewu òkúta mẹ́ta bàbá rárá mọ́ pé yọ̀mí ọlọ́rọ̀ gbọ̀gbọ̀rọ̀ tí yọ̀mọ ẹ̀ lọ́fin sìn Bọ́lá ọmọ Olúkúewu ọ̀rẹ́ ní ìbájọ́ owó ògiri kọ̀rọ̀kọ̀rọ̀ àgbàrá òjò tí bá níjà tí gbòde bàbá ẹni lọ́wọ́ ẹni kúkúrú bí ikú ẹni kúrán pa ni ọmọ pé èbó tí ṣèṣì lè bàbá Sànúsí èbó tí sòwò lè ná ọ̀yọ́ nírú náà ọ̀pẹ̀lẹ̀ nírú ta ẹ̀kan bọ́yá ajá nìṣàngó ló ní ìṣẹ́rẹ́ àgbàrá òjò tí bá níjà tí gbòde bàbá ẹni lọ́wọ́ ẹni kúkúrú bí ikú ẹni kúrán pa ni ọmọ kú ọmọ àrùn ọmọ òfò ọmọ àdánù ní ikú tí pọmọ tí bàbá dúpẹ́ àrùn tí sọmọ tí ìyá ò gbọdọ̀ gbin ọlọ́wọ́ ọlọ́mọ Olúkúewu ládìgbòlu ọmọ Olúkúewu títìrí méje là akọmọ Olúkúewu ìlà tí rí lákó ìkan tí rí wẹ̀wù ẹ̀jẹ̀ ìkóǹkó tí rí pẹ́gu ìwọ̀ tí rí pẹ́já ọkà bàbá tí rí polóko ọmọ pẹ́bọ́mọdé ò bàbá ìgbàjẹ́ lóde Ọ̀yọ́ létí tìrí ní tìrí òkè tìrí mọ́wọ́ tí sọmọ ẹ̀ ní kúdẹ̀fù ọmọ pé àgbàgbé bí Ṣàngó bá pa ni àpagbé ni ẹni Ọya bá pa àpagbé ẹni Ṣàpọ̀nná bá pa àpagbé ni ẹni Àtàndá bá pa àpagbé ni kú tí pọmọ tí bàbá dúpẹ́ ọ̀run tí ìṣọmọ tí ìyá gbọ́dọ̀ gbin ni kúkúrú bí ikú ẹni kúrán pa ni èbó tí ṣe sílẹ̀ bàbá Sànúsí nílé ilé báwọn bàbá mi Ọ̀yọ́ ló ní kárìn kásán pánápá Ọ̀yọ́ ló ní kágbẹ̀sẹ̀ kò yẹyàn nílé Adéyẹmí ọmọ Olúkúewu wọ́n bàjá wọ́n bá rẹ ètò ọ̀fẹ́ fẹ́rẹ́ olúwarẹ̀ ojúnu ní ọba pátákó ẹ̀fọn kàkà tí ajá lẹ́nu dùndún láláfin Ọ̀yọ́ kúkú jó nílé ilé bá àwọn bàbá mi àgbàjá wọ́pọ̀ ẹni rẹ̀ ní kọ́ alábàjá járe léèdùn Ọ̀yọ́ dùnjòyìn dùndún láláfin Ọ̀yọ́ kúkú jó Adéyẹmí ọmọ Olúkúewu ládìgbòlu ọmọ Olúkúewu ibi tí wọ́n ti sọ pé kó lọ́wọ́ gbòòwò kí wọ́n fọ́ fáwọn ọ̀lẹ́ kó lè bá dìjà kó lè bá darí kí sí ẹ̀ Bọ́lá lè rí jí ẹ̀jẹ̀ ni wọ́n ti ṣe sílẹ̀ bàbá Sànúsí àmọ́ pé Àtàndá ló gbìn gbàdo ọ̀ràn sí wọn lẹ́kùlé alẹ́kùlé ò gbọ́dọ̀ ìyá jẹ nílé bàbá tó bí lọ́mọ ajíṣe bí Ọ̀yọ́ láàrin ìran bàbá yóò níṣẹ́ bí bàbá ẹni gbọ́ngàn àtàn àǹdá àfi Ọ̀yọ́ gúnjẹmẹ ní òwò lè kó ní òwò ará Ọ̀yọ́ ló lọ́ọ́ bá oko tó òwò lè kó ní òwò ará Ọ̀yọ́ ló lọ́ọ́ bá. Àṣà Yorùbá TV, ètò tó gbàṣà Yorùbá lárugẹ.